ọ̀rọ̀ principal tí wọ́n bẹ́ lórí tí àwọn bandits àwọn terrorists àwọn ajínigbé kò sórúkọ tá a lè pè wọ́n mo fẹ́ ṣàlàyé views tèmi lórí ẹ̀ torí pé ó ń bọ̀ gbogbo ara lèèyàn máa mú de o ọ̀rọ̀ principal tí wọ́n bẹ́ lórí yìí wọ́n ti bẹ́ principal lórí o wọ́n ti jí àwọn ọmọ kéékèèké wọ́n jí wọn kó lọ nílùú southwest nílẹ̀ Yorùbá wa ń bí lọ́yọ̀ọ́ nílùú Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ state àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá wọn àgbádùn o àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá wọn àgbádùn o tàbí kí n sọ pé gbogbo àwọn gómìnà ní tí ń jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà wọn àgbádùn rárá o ẹ má jẹ́ ká ti sọ̀rọ̀ lọ sọ́dọ̀ Tinubu gbogbo àwọn gómìnà tẹ́nìkan bá jáde tó bá bú wọn láàrin ọjọ́ yẹn ọjọ́ kejì ó pẹ́ jù láàrin ọ̀sẹ̀ kan wọ́n mọ bí wọ́n ṣe track ẹni yẹn tí wọ́n á gbé ẹni yẹn o tí wọ́n á dóńdó pàǹ fẹ́ rán ẹni yẹn lẹ́wọ̀n òbú gómìnà téèyàn ká bá bú ààrẹ Tinubu bíbú nìkan nìyẹn o bíbú ni o pé ẹ kàn rí ẹ̀dá tí àwọn èèyàn wọ̀nyí ṣe ẹ wá bọ́ online ẹ bú wọn àwọn tí wọ́n bú ọmọ kọ́pà kan tó bú ààrẹ wájú òní ẹ mọ̀ so tó 24 hours kan tó wọ́ kan tó gẹ̀ẹ́tì ọmọ yẹn ni ká tó wá sọ ẹni tí ò bú ààrẹ ẹni ohun ò bú ààrẹ ṣùgbọ́n ó gbé àdá sókè ó ń pa àwọn tí ó yẹ kí ààrẹ ó dáàbò bò ẹni tó gbàdá sókè nínú ẹni tó búyàn àti ẹni tó gbé tó kóbọn tó ń ba tó life and properties tí ń bàjẹ́ nínú ìlú ta ló dáràn ká tètè wà nínú méjèèjì ṣùgbọ́n ìlú yìí láti rí pé tẹ́rọ́rìsì ẹni tó ti pa ìmọ̀ye èèyàn tó bá ti ṣẹ̀ wọ́n á dáríjì ṣùgbọ́n ẹni tó bá búyàn nínú ìlú yìí tó búyàn kò sí dáríjì fún ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n orílẹ̀-èdè láti rí o ẹni ó bá búyàn lórílẹ̀-èdè tá a wà yìí ó máa ṣẹ̀wọ̀n tó máa lọ àjò tí ò ní dé orílẹ̀-èdè láti wá rí ẹni tó yẹ pé ó tó ti pa ìmọ̀ye èèyàn wọ́n wá gbé ètò kalẹ̀ ètò ìdáríjì fún àwọn tí wọ́n ti pa ìmọ̀ye èèyàn láti pa àwọn èèyàn lẹ́kún tí wọ́n ti sọ ilé ọlá dahoro ẹni sọ ilé ọlá dahoro mọye Boko Haram tí wọ́n ti fún ní amnesty ni mọye bandit tíjọba orílẹ̀-èdè ti fún ní amnesty yẹn lẹ́nu tó mẹ́ta yìí ní Nasarawa àti gbogbo àwọn nọ́ọ̀tì káàkiri mọye amnesty tí wọ́n tún ṣètò rẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí ni fún àwọn tí wọ́n ti sọ abúlé dahoro tí wọ́n ti pa bàbá fọ́mọ wọ́n ti pa ìyá fọ́mọ wọ́n ti pa ọmọ fáwọn òbí wọ́n ti sọ gbogbo ilé dahoro wọ́n ti sọ ẹbí dahoro wọ́n ti sọ lédá wọ́n ti sọjà wọ́n ti sọ dáàtàn. àwọn tí wọ́n wá jà nílùú Ògbómọ̀ṣọ́ yìí tán bá tún padà mọ́ wọn tó bá yá tún padà gbọ́ pé wọ́n fún wọn ní amnesty ìjọba síjú àánú wo ẹni tó ti sọ ilé ọlá dahoro ìjọba ń síjú àánú wo ẹni tó ti sọ ilé ọlá dahoro ṣé ẹ ya wèrè ni ìjọba síjú àánú wo ẹni tó ti sọ odidi ìlú di ahoro tí wọ́n ti bà nǹkan jẹ́ tí ò ṣe é túnṣe wọ́n ti bà nǹkan jẹ́ beyond repair. Ṣèyí Mákindé
ẹ kú iṣẹ́ o. Gọ́fúnà Ṣèyí Mákindé ẹ kú iṣẹ́. Gbogbo ẹ̀yin gọ́fúnà ilẹ̀ Yorùbá ẹ kú iṣẹ́. Torí pé ìkà ẹ̀bẹ̀ òun là á bẹ òṣìkà. Torí pé òṣìkà nìyí o tẹ́ ẹ̀ bá mọ̀ o. Ta'awanu 'alal birri wa taqwa wa la ta'awanu 'alal ismi wal 'udwan. Gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ̀yin ṣe ní dáadáa o ẹ̀yin ṣe yàn dáadáa o ìkà nìyí o. Bẹ́ẹ̀ ṣe jẹ́ kàtó àtúbọ̀ àmọ́ bẹ̀yìn náà ni o. Àmọ́ bẹ̀yìn náà ni tẹ̀pẹ̀tẹ̀pẹ̀ náà láti máa bẹ̀yìn àmọ́ bẹ̀yìn tẹ̀pẹ̀tẹ̀pẹ̀. Tẹ̀pẹ̀tẹ̀pẹ̀ láti máa bẹ̀yìn. Kí ló dé tọ́já sí pé tí aburú ńlá ọ̀bá tí ì ṣẹlẹ̀ ẹ̀ tí ì mọ̀ pé ó yẹ kẹ́ ẹ ṣe ń tọ́tọ́ sínú ìlú. Wọ́n pa bàbá oníbàbá wọ́n jí àwọn ọmọ ọlọ́mọ gbé. Ìgbà yẹn ni gómìnà wa mọ̀ pé ó yẹ kó ń lọ ra ẹlikọ́pítà ṣe é ya wèrè ni. Ẹlikọ́pítà tó yẹ kí stéètì ó ní ó kéré tán ó yẹ kí stéètì kọ̀ọ̀kan ó ní ẹlikọ́pítà bíi márùn-ún. Ó kéré tán stéètì kọ̀ọ̀kan ó yẹ kó ní ẹlikọ́pítà márùn-ún fún àwọn náfà. Àwọn àjọ tí wọ́n jẹ́ ológun ojú òfurufú ní gbogbo ilẹ̀ Yorùbá yìí. Àfẹ́ẹ̀dẹ́ ẹ bá mi sílẹ̀ kún fọ́túnba. Ó yẹ kí state kọ̀ọ̀kan ní ẹlikọ́pítà márùn-ún. Ẹlikọ́pítà márùn-ún. Dẹ̀dẹ̀rìn òpònú wa lọ ra ẹlikọ́pítà lẹ́yìn medicine. This is medicine after death. Medicine after death. Lẹ́yìn ìgbà tẹ̀yìn ti kú tán ẹ wá lọ ra oògùn tẹ́niyàn ó fi tí àìsàn ara rẹ̀ ó fi san. Ṣé ẹ ya wèrè ni? Ṣé ẹ ya wèrè ń dán ni? Lẹ́yìn ìgbà tí wọ́n ti jí àwọn ọmọ gbé tán ìgbà ilẹ̀ tó wà lọ ra kọ́mpútà owó security fund tí federal government ń fún gbogbo àwọn gọ́fúnà yẹn kí ni wọ́n fi ń ṣe? Ẹbí wọn lè rè ká ní wọ́n ìsẹ́ni rè. Security fund tí wọ́n gba ìyàláyà owó ẹnu ìgbà tí Tinubu tiẹ̀ tún wọlé yìí ó fún wọn ní Tinubu ò fi owó jẹ gómìnà kankan níyà. Where is that security force? Kí ni tán fi security force yẹn ṣe? State kọ̀ọ̀kan kò yẹ kó mọ̀ ní ẹlikọ́pítà márùn-ún tí wọ́n fi máa ṣiṣẹ́ wọ́n fi máa sọ̀fẹ́ gbogbo onúgbó káàkiri. Nígbà tí wọ́n jí ọmọ gbé tán gọ́fínà Ṣèyí Mákindé ó ṣẹ̀ṣẹ̀ wá ń sọ pé àwọn ń ra ẹlikọ́pítà pé ńgbà tí ó bá yí di oṣù mẹ́ta sí ìsìn ẹlikọ́pítà ó ṣẹ̀ṣẹ̀ máa ti ṣe ya wèrè ni ṣe ẹ̀ ní làákàyè ni. Security force tí wọ́n ń fún yín ibo lẹ̀ ń kó sí ibo lẹ̀ ń ná sí. Dèdèrè òpònú kan lọ́sùn state ń jò ní ọ̀rọ̀ ẹlikọ́pítà. Wọ́n lo ẹlikọ́pítà yẹn bóyá láàrin oṣù méjì mẹ́ta. Ẹ lọ bèèrè ẹlikọ́pítà Ọ̀ṣun àdìmọ̀ wà rẹ̀ láti ìgbà tí ó ti kúrò níjọba àfojúkẹ́ ẹlikọ́pítà dì sí o. Àfojúkẹ́ ẹlikọ́pítà dì sí o. Ẹlikọ́pítà tí gómìnà kan níjẹta tọ́ra kó tó lọ where is that helicopter in Ọ̀ṣun state?
tí wọ́n bá fẹ́ campaign governor jẹ́ ta lọ́tún state. I don't want to mention anybody. Governor tó jẹ́ ní jẹ́ta lọ́tún state on sọ fún wa nígbà yẹn pé torí governor on fi helicopter campaign. During that campaign wọ́n gbé helicopter kiri wọ́n ní Ọ̀ṣun state ló ní helicopter yẹn. Where is that helicopter today? Bí governor yẹn ṣe lọ ààrẹ helicopter mọ́. Di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kò sí ààrí ẹni bóyá wá ń bẹ bóyá gbé pamọ́ ní o bóyá helicopter ní problem torí agbọ́ láwọn time kan tán lé helicopter ní ó ní problem tí helicopter bá ní problem láti ẹjọ́ yìí wọ́n àti ìṣe tán wọ́n àti ìṣe helicopter kan láti ẹjọ́ yìí. state kankan ní gbogbo tí ń jẹ́ Nàìjíríà kò dá helicopter ẹyọ kan ní àwọn tí wọ́n láwọn ara helicopter òṣèlú náà tó fi ṣe wọ́n ti ta helicopter. àwa wíta ìwí nígbà tí wọ́n jí tí wọ́n kún ọmọ bóyá àwọn ọmọ yẹn ń bẹ ní Benin Republic báyìí torí inú igbó tí wọ́n kún wọn gbà igbó yẹn ọjà Benin Republic wọ́n pa babó ń bàbá ìgbà yẹn ni gọ́fínà Ọ̀yọ́ state wá ní ohun àwọn ti bíìdì fún helicopter wọ́n á gbé helicopter nígbà tí ọba yẹn wọ́n á gbé dé helicopter ó bẹ̀rẹ̀ ẹsẹ̀ láàrin nínú oṣù tí ń bọ̀ lóṣù tí ń bọ̀. Sí ọ̀rọ̀ yẹn mú ọpọlọ dání ṣá. This is medicine after death. Medicine after death. Security 40. Níbo ni wọ́n kó sí láti ẹjọ́ yìí? Gbogbo àwọn àmójútó. Mo lọ sí ìlú mo lè tẹ̀tì ìlú China dé ni. Mo dé ìlú China. Wàláhì. Ẹkún gbọ̀n mi nínú nígbà tí mo dé ìlú China. Mi rí ọlọ́pàá láàrin títì nílùú China. Mi ń fojú kan ọlọ́pàá ọjọ́ tí mo fojú kan ọlọ́pàá ọjọ́ tí arákùnrin kan dákú. Bóyá ti ṣe wàhálà ó slum ló dákú. Ó wá jẹ́ ọmọ Áfíríkà ó jẹ́ black. Ọjọ́ yẹn ẹnìkan kan ò súnmọ́ àwọn ọlọ́pàá ni wọ́n wá. Àwọn ni wọ́n wá gbé ọjọ́ yẹn mo tó fojú kan ọlọ́pàá nílùú China o. Ẹ lè rí ọlọ́pàá láàrin títì o. Ọlọ́pàá ò lé ẹnìkan kan kiri nílùú China o. Iná tí tráfíkì bá mú ẹ tó bá wù ẹ bíi ti tráfíkì ní tí ó yọ tí ó máa fáìní ẹ wọ́n á lé ẹnìkan kan kiri. Security ó ti plant security káàkiri gbogbo náà ni. Ibi tí mọ́tò máa gbà kọjá ibi tó bá ti yẹ kó dúró tó bá ti kọjá ń bẹ̀ wàá kàn rí iná yẹn wàá kàn sàbra iná yẹn kàn máa tàn pam bí iná yẹn ṣe tàn yẹn ó ti já owó wọ́n ti fáìní ẹ bó ṣe tàn yẹn wọ́n ti fún ọ ní fáìní lẹ́sẹ̀kẹsẹ̀ pé òbí ìtìná ó ṣe sùúrù wọ́n ti yọ owó nínú àga fáìní tó jẹ pẹ̀lú pọ́ ọjà náà lẹ́sẹ̀kẹsẹ̀ tí náà yẹn ti tàn sí ẹ báyìí wọ́n ti yọnu àkáǹtì ẹ ẹni kẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n bá máa yọ owó ẹ bí ẹ̀pẹ̀tẹ̀ mẹ́rin tí wọ́n náà bá fẹ́ dolòsì tí wọ́n yọ bí 500,000 naira ní owó rẹ fúnra rẹ lórí ẹ máa pé pé má jẹ́ ń kọlu iná mọ́ má jẹ́ ń já iná mọ́ má jẹ́ ń bì ti tráfíkì mọ́. ọlọ́pàá ò lé ìrìn kankan kiri nínú China ọlọ́pàá ò lé ẹnì kankan kiri ìjọ tá a ti dé sí hòtẹ́ẹ̀lì nínú China ìjọ yẹn àwọn hòtẹ́ẹ̀lì àwọn tí wọ́n wà ní àwọn receptionist wọ́n gba passport wa wọ́n scan rẹ̀ CCTV camera ó ń bẹ nínú hòtẹ́ẹ̀lì iwájú hòtẹ́ẹ̀lì lójú títì CCTV camera ó ń bẹ níbẹ̀ CCTV camera ó ń bẹ ní airport tá a ti sọ nígbà tá a wọnú mọ́tò nínú airport CCTV camera ó ń bẹ nínú mọ́tò abọ́ọ̀lẹ̀ níwájú hòtẹ́ẹ̀lì CCTV camera ó ń bẹ níwájú hòtẹ́ẹ̀lì àwọn nínú hòtẹ́ẹ̀lì CCTV camera ó ń bẹ nínú rẹ̀ a kúrò nínú hòtẹ́ẹ̀lì a kúrò ní reception a bọ́ sínú lift CCTV camera ó ń bẹ nínú lift a kúrò nínú lift a bọ́ sí floor tí room wá wà bá a ṣe ń bọ́lẹ̀ báyìí CCTV camera òun ló tún dojúkọ wá
a tún fèsì ọ̀nà rúùmù wa CCTV camera òun la tún fèsì wọ́n ti mọ̀ ti CCTV camera káàkiri gbogbo onúùlù ẹnìkan kan ò lè lé ọ kiri bó o ṣe ń rìnrìn àjò ayé rẹ wọ́n ń rí in tó ń jẹ nínú yàrá rẹ wọ́n ń rí gbogbo ibi tó ń wọ mọ́tò lọ wọ́n ń rí bó o wà nínú mọ́tò wọ́n ń wò ọ́ ìjọba ibẹ̀ yẹn in fact láàrin 100 ọdún Nàìjíríà ò lè bá wọn kódà láàrin 200 years 300 years Nàìjíríà ò lè bá China èló làwọn ìjọba wa ò fi ṣe CCTV camera káàkiri gbogbo tí ń jẹ́ gbogbo olóòlù èló náà fẹ́ ná tí federal government ọba gbégbèsè rẹ̀ ṣé state ò lè ná ni security force tí wọ́n fún àwọn state kí ni wọ́n fi ń ṣe wọ́n kọ́ ọmọ lọ tán lẹ́yìn tán kọ́ ọmọ lọ tán wá lọ rẹ̀ helicopter your helicopter now is useless your helicopter you just bought now is useless lẹ́yìn ìgbà tán kọ́ ọmọ lọ tán sí helicopter tí ẹ rà ní ìsìn lọ́ máa jí bàbá ní bàbá tí wọ́n pa sí helicopter tẹ́ ẹ rà ní ìsìn lọ́ máa bí tíjà tí wọ́n kọ́kọ́ pa sí helicopter tẹ́ ẹ rà ní ìsìn lọ́ máa dá àwọn ọmọ padà ṣé bẹ́ẹ̀ tó fẹ́ negotiate pẹ̀lú àwọn bandit ni bandit yóò tún gbowó ẹ fẹ́ negotiate pẹ̀lú àwọn tí wọ́n jíyàn gbé so àwọn tó jíyàn gbé ó tún gbowó lẹ́yìn ìgbà tí wọ́n gbowó what are you doing you are just encouraging banditry terrorism in this country. ìwọ̀n tí wọ́n jí ọmọ gbé security titi yín lọ tight security aráàlú kò tight kò dẹ̀ kàn yín ìkànnì yín ẹ ń gba security vote ẹ fi ń tún gbèsè ayé ara títí yín ṣe títọ́ ọmọ mẹ̀kúnnù ọkàn yín ìkànnì yín. bẹ́ẹ̀ yẹn bá jorí ahun tó bá rí bí wọ́n ṣe pamọ́ yẹn omi máa bọ́ lójú ẹ̀ ó bẹ̀bẹ̀ láti leave ó bẹ̀bẹ̀ fún kó lè ṣe bàbá àwọn ọmọ rẹ̀ kalẹ̀ àwọn bandit wá ń ṣèjọba kidnapper ń ṣèjọba terrorist ń ṣèjọba àwọn kan náà sì tó pera wọn níjọba lé wa lórí in which you promise us to secure our life and property. Are you securing our life and property now? Àní wọ́n ra helicopter lọ́sùn. Wọ́n tún ta helicopter jẹun. Wọ́n ra helicopter lọ́sùn. Ó ti lọ bí ọdún kẹsàn ní ìsìn tájú ojú helicopter lọ́sùn kẹ́yìn. Ìgbà tán bá fẹ́ ṣe campaign. Ìjọba kan ló fẹ́ ṣe campaign lọ́sùn. Gbogbo ayé ti máa. Ìjọba yẹn lòun fowó wa. Owó Ọ̀ṣun ni o kì í sówó babalá wọn lọ fi helicopter o. Ẹ bá wa bí wọ́n níbi helicopter yẹn wà. Tí àwọn kan bá wà nínú igbó tí wọ́n dún mọ̀wúrú nínú igbó. Ṣé bí helicopter lọ bí àwọn NAVA àwọn ológun ojú òfurufú ṣé báwọn ló yẹ kó sínú helicopter tí helicopter bá pé bí 5 kí wọ́n lọ kán látorí òkè kí wọ́n máa wọnú gbogbo yẹn káàkiri pẹ̀lú microscope wọ́n á wà lórí òkè wọ́n á máa wo gbogbo inú yẹn pẹ̀lú microscope wọ́n á mọ ibi tí wọ́n wà báwo ni wọ́n ṣe fẹ́ à ń sọ̀rọ̀ helicopter kí ni wọ́n ń pè máṣíìnì tí a fi máa ń dáko state mélòó ló ní bulldozer tó tá a fi máa ń dáko state mélòó ló ní bulldozer ìdáko
búdòsà ìdáko tó yẹ kí gbogbo mẹ̀kúnnù ó máa jàǹfààní gbogbo ẹni tí ọ̀rọ̀ wọ́ rí kó máa lọ local government kó lọ máa sanwó pé mo fẹ́ yá búdòsà yóò mo fẹ́ fi dáko mo fẹ́ fi roko kí wọ́n máa fowó gbà á torí pé kò sí nǹkan ọ̀fẹ́ lórílẹ̀‐èdè yìí ẹ ní láti sanwó fún ni ẹ̀kọ́ ọ̀fẹ́ tí wọ́n promise wọ́n fail security wọ́n fail infrastructure wọ́n fail health wọ́n fail electricity wọ́n fail they failed us woefully they failed individual they failed all the citizens woefully. Kò sí ná generator ni mo tàn látọjọ́ tí mo ti lọ sí China àti ẹ̀ sọ̀rọ̀ China mo lọ kódò fún àní nílẹ̀ lẹ́ǹbẹ̀ yẹn odidi bí ọlọ́sẹ̀ méjì tí mo lò níbẹ̀ iná ò ṣẹ́jú Ghana ta fún níná iná ò ṣẹ́jú ń bẹ̀ Port Novo iná ò ṣẹ́jú ń bẹ̀ iná ò ṣẹ́jú ń bẹ̀ mo dé láti China ní ìsẹ̀gbọ́n tó dé sínú ooru ìwé tí mo ń gbá AC sórí tó tútù tó máa mú mi báyìí mo dé láti China ní ìsẹ̀yìn mo dé sínú ooru àti adapt mọ́ àwọn atọ́lọ́ yàn fún wa náà àwọn atọ́lọ́ wọn bá tó yàn fún wa presently bóyá lọ́jọ́ iwájú Ọlọ́run lè ṣàánú wa lórílẹ̀-èdè tí ó yàn àwọn ẹni rí fún wa àwọn tó máa láàánú tí wọ́n gbé program kalẹ̀ program tí ó ṣe aráàlú àtọmọ tí wọ́n náà láǹfààní ọmọ àwọn mélòó ló ń lọ sí àwọn iléèwé tí gbogbo wa lọ irú iléèwé tí irú àwa yìí lọ ọmọ àwọn mélòó lọ bẹ̀ òkè òkun lọ wọ́n ti ń kàwé yìí ọmọ wọn ò lè kàwé lórílẹ̀-èdè yìí torí pé àwọn gan mọ̀ pé iléèwé orílẹ̀-èdè yìí kò kojú òṣùwọ̀n wọ́n mọ̀ pé facility subhanallah jalamula yamotu ẹ ní láti bọ̀ tán o ẹ ní láti bọ̀ tán o ẹ sì ní bọ́lọ́hun dáadáa tractors tó yẹ kí wọ́n rà sí local government wọ́n rà tractors àwọn tractors so at least ó yẹ kí local government kọ̀ọ̀kan ní at least 50-50 tractors kò sí tó burú nù tí local government kọ̀ọ̀kan bá ní 50-50 tractors. Kò sí tó burú nínú tí local government kọ̀ọ̀kan bá ní 50-50 tractors. Ilẹ̀ wa dáa náà o. A ní ilẹ̀ tó ṣe dáko. Àwọn èèyàn dẹ̀ ṣetán láti dáko. Ẹ̀yin lẹ́rí káwọn èèyàn máa lọ sóko. Àwọn èèyàn ṣetán láti dáko. Àwọn èèyàn tó wá wà nínú oko wọn ní kọ̀kànbalẹ̀ nínú oko. Àwọn èèyàn tó wá sákò nínú oko wọ́n sá wá náà lù. Ṣé bí náà lù náà tó ti wá jìyàn gbé yìí? Àwọn èèyàn wọ́n lé àwọn kidnapper wọ́n lé àwọn èèyàn wa kúrò nínú oko wọ́n sá fún wọn nínú oko wọ́n tún sá wálé wọ́n sá wá náà lù àwọn kidnapper tó ń lé èèyàn wá náà lù wọ́n tún ti wá ń gbé èèyàn náà lù ṣé bí náà lù ni wọ́n ti wá gbé àwọn principal tí wọ́n gbé àtàwọn ọmọ tí wọ́n kó lọ sẹ́nu oko ni sẹ́nu oko ni tẹ́lẹ̀ wọ́n á ní àgbẹ̀ lọ́lá àṣejù àgbẹ̀ àti àwọn Fúlàní X-Men ni wọ́n kọ́kọ́ ń pè wọ́n Fúlàní X-Men ni wọ́n nígbà tí wàhálà yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ Fúlàní X-Men ni wọ́n kọ́kọ́ ń pè wọ́n àgbẹ̀ ni àti Fúlàní náà ń jà ibi tí iṣẹ́ inú skul tí àwọn ọmọ ti ń kàwé ṣé àgbẹ̀ àti Fúlàní náà ló tó ń jà kò sẹ́ni tó máa rí bí wọ́n ṣe pa bá yẹn àfẹ́ni tó bá jẹ́ ìkà èèyàn tó jẹ́ ọ̀dájú èèyàn ló máa rí bí wọ́n ṣe dúnbú máa yẹn the man begged for his life ó bẹ̀bẹ̀ ó sun ẹkún kíkorò lọ́jọ́ tí wọ́n fẹ́ pa ó sun ẹkún kíkorò lọ́jọ́ tí wọ́n fẹ́ pa lẹ́yìn tí wọ́n bà nǹkan jẹ́ tán
ẹ wá lé ẹ lọ ra helicopter tẹ́ ẹ̀ ti kọ́kọ́ rà ǹjẹ́ òní tẹ́ ẹ̀ ti kọ́kọ́ rà helicopter tó ti yẹ kẹ́ ẹ rà tipẹ́ fún security àti ààbò ìlú nígbà tí wọ́n pa nǹkan jẹ́ tán sí helicopter tẹ́ bá wá rà ní ìsìn lọ́ máa jí ẹni tí wọ́n pa àníkẹ́ mọ́ helicopter o yóò padà wúlò torí owó wa náà ni owó wa ni but it's too late. It is too late láti máa gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ ti gbé sẹ́yìn tẹ́ wá lẹ̀sẹ̀ ń ronú pọ́ yẹ kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ gbé ṣe owó tẹ́ fẹ́ fi helicopter ìwọ̀n ìbò lẹ́kùn sí tẹ́lẹ̀. Kọ̀mọ̀ ní yẹ ẹni tí ò ní yẹ ẹnu ayé o. Àìbánibólè wí ó ní ká sọ pé ibi tí ẹni tó ní nǹkan gbé sí ọ̀dà gbogbo ọ̀dà ẹ̀sẹ̀ sọ nìsín àti sọ ti pẹ́ àti sọ sẹ́yìn nígbà tí ọ̀rọ̀ Yorùbá Nation ṣẹlẹ̀ nínú àwọn nǹkan àkọ́kọ́ tó jẹ́ kí n sọ́pọ̀tì olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ Yorùbá Nation òní tí ń ṣẹlẹ̀ ní ọ̀sàlẹ̀ ní sọ́pọ̀tì Yorùbá Nation ní ọ̀sàlẹ̀ ní sọ́pọ̀tì Yorùbá Nation ṣùgbọ́n torí ọdún èní kírun tí ń ṣẹlẹ̀ lé ní ọmọ bá ṣẹlẹ̀ kírun tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ yẹn ọmọ bá ṣẹlẹ̀ gbogbo táwa rò ní ẹ̀ tàbí ò pé táwa náà bá support in tó dáa ṣùgbọ́n nígbà tó lóye Sunday Igboho dìde kí lẹ fi san fún un kí lẹ fi san fún un nígbà tó lóye Sunday Igboho dìde kí lẹ fi san fún un Igboho dìde èmi I personally I Comrade Akeem Amofe Oladoba I stood by him. I stood by Chief CSI Chief Sunday Igboho. Umbo. Inta sonjo kini ana pe nbo olo ti de yo. Ohun tá ń sọ lọ́jọ́ kìíní àná pé ń bọ̀ òun ti dé yìí. Àwọn àlédélé Yorùbá, wọn àlédélé Yorùbá, wọn àlé wọlé Yorùbá wá, wọ́n ti wọlé Yorùbá wá báyìí o. Kí lẹ fẹ́ ṣe? Odidi ìlú bíi 3 sí 4. Odidi ìlú bíi 3 sí 4 ní Kwara State. Ó ní wọ́n ti parẹ́. Àti parẹ́ nígbà tá ń sọ lọ́jọ́ kìíní àná nínú àwọn tí wọ́n pàtàkì wá àwọn ará Kwara State wà nù wọn nígbà tá ń sọ ọjọ́ ní àná pé Yorùbá Nation tí Yorùbá Nation ọba ti ẹ̀ wá ẹjẹ́ àsúwọ́ papọ̀ lórí ọ̀rọ̀ security àti gbà pé ẹlẹ́ẹ̀fẹ́ Yorùbá Nation àwa náà sì ti because Yorùbá Nation kì í ṣe family wa la fẹ́ gbà fún ṣùgbọ́n torí pé just because of insecurity ló jẹ́ máa pariwo Yorùbá Nation gbà yẹn. Because of insecurity, lack of infrastructure. So, gbogbo àwọn nǹkan tó yẹ kí mẹ̀kúnnù ó máa jẹ ẹni tó tòṣì jù nílùú China lẹ́yìn tí ń lo electric bike. Ọmọ gbogbo nílùú China ẹni tó tòṣì jù nílùú electric bike. Means of
transportation wọn very perfect. Mo fẹ́ jẹ mìírí jẹ òsì nílùú China, mo fẹ́ wọ mọ́tò tó bá owó rẹ̀ electric bike, àwọn mọ́tò kan bẹ tó jẹ́ bus èló ni wọ́n ń gbà 22 yuan 2 yuan anywhere tó bá lọ tó bá ti tú ju yuan méjì sínú bọ́ọ̀sì yẹn báyìí wọ́n ti nínú agolo wọ́n ti dé inú agolo bá ti jù síbẹ̀ jókòó ni wọ́n á gbé níbi tó lọ kẹ̀kẹ́ 2 yuan bí 2 naira wá ń bì lórí wọ́n jẹ́ wọ́n náà torí yuan kan is 205 naira 205 ó ní yuan kan 1 yuan ni 1 yuan wọn ó ń bọ̀ ẹ̀yin lọ́balọ́ba ẹ má sùn láàfin o ẹ má sùn gbogbo ẹ̀yin kábíyèsí wa nílẹ̀ Yorùbá ẹ má sùn àsùndíjú láàfin o ẹ má sùn àsùndíjú láàfin o àti wọlé ìjọba lọ láti lọ gbé gómìnà yóò lè díẹ̀ fún wọn àti wọ Aso Rock láti lọ gbé ààrẹ ó lè díẹ̀ fún wọn ṣùgbọ́n ẹ̀yin lọ́balọ́ba wa ní security tó dunlẹ̀ tó ẹ má fún ojú méjèèjì sùn láàfin o torí pé àwọn èèyàn wọ̀nyí wọ́n ti ní intruder láàrin wa wọ́n ti ní àwọn tí wọ́n ń fún wọn lọ́wọ́ láàrin wa tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí Fúlàní ó láyàláyà nílẹ̀ Yorùbá kó dẹ̀ wọnú skul lọ láti lọ jí àwọn ọmọ gbé àti àwọn olùkọ́ wọn. Àárín àwọn lọ́balọ́ba wa àárín wọn ògún superiority èmi ni mo jù ọ́ ìwọ ló jù mí kò jẹ́ káàrin lọ́balọ́ba ó tò ṣégbà táàrin àwọn lọ́balọ́ba wa ó tò báwo làwa tá wá jẹ́ ọmọlẹ́yìn àwa tí àwọn ọba ń darí báwo láàrin wa ṣe fẹ́ tò àìsí ìṣọ̀kan ó ń fìyà jẹ wá táwọn kan bá ní ọ̀nà A ni ẹjẹ́ àgbà lọ àwọn kan ò ní rárá ọ̀nà B ni ẹjẹ́ àgbà lọ ẹ dákun àárín àwọn lọ́balọ́ba ò tò sáàrin àwọn aráàlú báwo ló ṣe fẹ́ tò ẹ jẹ́ àfihàn ṣọ̀kan o tí àwọn lọ́balọ́ba wa táàrin wọn bá tò wọ́n á lè bá gómìnà tí ń darí ìlú wí pé intafẹ́rẹ́ security vote kí lẹ fi ṣe gbogbo àwọn gọ́vnà àṣọpìn ní o security vote wa ni wọ́n fi ń dán o wọ́n fi ń gbádùn ní o wọ́n fi ń gbádùn ní o oníkálukú ọ̀run yábọ̀ ni mo ti máa ń sọ ti pẹ́ ọ̀run yábọ̀ kì í ṣe tẹnìkan everybody tí kìíní ìbádélẹ̀ everybody ló máa kàn kọ̀kànmí everybody ló máa kàn nítọ́sílẹ̀ ní ìsinyìí ọkàn dùn wá pípa tí wọ́n pa àwọn tí wọ́n pa àti àwọn tí wọ́n jí gbé kí Ọlọ́run ọba kó ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́ ló mọ́jà bọ́sọ́wọ́ ajínigbé kọ́ ló ń là wá kọ́ ló ọba ó là wá kọ́ lágbára rẹ̀ mọ́jà bọ́sọ́wọ́ o kọ́ máa fi sọ rẹ̀ sọ wa àdúrà àmì tẹ́ǹsì àdúrà nìkan ọ̀ràn o àfi kémi àti kájọ òpin kí ní ìgbésẹ̀ tá a fẹ́ gbé tọrọ insecurity tí ó fi dópin àwọn gọ́vnà wa gbogbo àwọn owó tó yẹ kí wọ́n lò fún insecurity kí wọ́n lò fún kì í ṣe ìgbà tí wọ́n bá tó pààyàn lẹ́tọ̀ wa máa gbégbèsè pé ẹ fẹ́ rẹ helicopter ẹ fẹ́ digbá ẹ fẹ́ dagbọ̀n ẹ fẹ́ di kòkò bàbá sásùn eléyìí bá wà nú jẹ́ o eléyìí burú púpọ̀ o ó burú púpọ̀ o á sóríire o.